ọwọ́ ti tẹ pásítọ̀ yìí o. ọmọodo ló fi pa ọmọ-iya kannaa mẹrin nípinlẹ Enugu. àjálù ńlá ló ṣẹlẹ̀ lágbègbè ìbágúà aka níjọba ìbílẹ̀ gúúsù Ugboeze nípínlẹ̀ Enugu láìpẹ́ yìí nígbà tí ọkùnrin kan tó ń pe ara rẹ̀ ní pásítọ̀ fi ọmọodo pa àwọn ọmọ-iya kannaa mẹ́rin. àwọn ọmọ mẹ́rin yìí ni Kamisochukwu Ezema ọmọ ọdún 7, Ezinne Ezema ọmọ ọdún 6, Ujunwa Ezema ọmọ ọdún 5 àti Chinedu Ezema ọmọ ọdún 2. a gbọ́ pé lásìkò tí kò sí bàbá àti ìyá àwọn ọmọ náà nílé ní ọkùnrin yìí hùwà búburú náà. bó tilẹ̀ jẹ́ pé kò sí ẹni tó lè sọ ní pàtó ohun tí pásítọ̀ yìí fẹ́ fi ẹ̀yà ara àwọn ọmọ náà ṣe, síbẹ̀ ìṣẹ̀lẹ̀ yìí fa ìbínú àwọn ará ìlú tó sì dá wàhálà ńlá sílẹ̀. alága ìjọba ìbílẹ̀ náà Ferdinand Ukwueze, ẹni tó ṣàbẹ̀wò síbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún pẹ̀lú àwọn agbófinró, ṣàpèjúwe ìpani yìí gẹ́gẹ́ bí èyí tó burú jáì. ó ṣèlérí pé òun kò ní dẹ̀yìn títí ìdájọ́ òdodo yóò fi wáyé lórí rẹ̀. ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn afurasí ní ọwọ́ ọlọ́pàá ti tẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí tí wọ́n sì ti ran àwọn agbófinró lọ́wọ́ nínú ìwádìí wọn. Ukwueze fi dá àwọn aráàlú lójú pé ètò ààbò wọn yóò túbọ̀ múnádóko sí i, ó sì rọ̀ wọ́n láti jẹ́ ojúlàlá kànfin sọ́rí. bàbá àwọn ọmọ yìí rọ iléeṣẹ́ ọlọ́pàá láti fi ìdí ìdájọ́ òdodo múlẹ̀ kí ẹlẹ́ṣẹ̀ kankan má sì ṣe lọ láì jìyà.